ẹ wo ohun tí ààrẹ orílẹ̀-èdè yìí ṣe nígbà tí omíyalé ṣọṣẹ́ fáwọn aráàlú ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ebi ní pani bákan náà àmọ́ ọ̀rọ̀ kì í dunni bákan náà. Òwe yìí ló ṣe gẹ́lẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ aburú kan tó wáyé lágbègbè kan lórílẹ̀-èdè Gabon nígbà tí òjò àrọ̀ọ̀dá fa àkúnya omi fáwọn aráàlú ọ̀hún, èyí tó mú kí ààrẹ orílẹ̀-èdè wọn ajagunfẹ̀yìntì Brice Oligui Nguema ṣàbẹ̀wò ságbègbè náà. Àmọ́ kò sóhun tójú kò rí rí nínú kí ààrẹ orílẹ̀-èdè ṣàbẹ̀wò ìbánikẹ́dùn síbi tí ìjàmbá bá ti wáyé lórílẹ̀-èdè rẹ̀. Ohun tó jọni lójú nínú ọ̀rọ̀ ti ààrẹ orílẹ̀-èdè Gabon yìí ni pé nígbà tí òjò náà ṣì ń rọ̀ lọ́wọ́ tí ọ̀gbàrá òjò sì ṣì ń kó ṣìbáṣìbo bá àwọn aráàlú, àsìkò náà gan-an ni ààrẹ Nguema kó àwọn ìsọmọgbé rẹ̀ lẹ́yìn tí wọ́n kó sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní wàràǹṣeṣà tí wọ́n sì lọ ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà. Bí wọ́n ṣe ń bọ́lẹ̀ wọ́n rí ọ̀gọ̀rọ̀ àwọn arúgbó, géńdé, ọkùnrin àti obìnrin títí kan àwọn ọmọdé tí omíyalé ti pọ́n lójú. Àwọn kan gorí òrùlé ilé, bẹ́ẹ̀ làwọn míì ń du ọ̀nà láti sá àsálà lọ́wọ́. Níṣe ni ààrẹ yìí kó sínú ọ̀gbàrá náà tàánú-tàánú, bẹ́ẹ̀ ló ń rìn lọ bí ọ̀gbàrá ti ń wọ́ lẹ́sẹ̀ lòun náà ń dúra. Àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà lẹ́yìn rẹ̀ pàápàá gbátẹ̀lé. Kó wá wọn ni wọ́n kó sínú alagbalúgbó ẹrọ̀fọ̀ tí ọ̀gbàrá náà ń ṣàn kọjá, wọ́n sì ń bá ara wọn sọ̀rọ̀ láti wo ṣàkun bí wọn yóò ṣe dènà irú àjálù burúkú bẹ́ẹ̀. Ohun kan tó ṣeni láàánú ní ti ọmọ kékeré jòjòló kan tí ọ̀kan lára àwọn mínísítà ààrẹ gbé jáde nínú omíyalé náà. Kíá ni ààrẹ Nguema ti gba ọmọ náà lọ́wọ́ mínísítà rẹ̀. Ó gbé ọmọ ọ̀hún mọ́ra, bó ṣe ń fẹ́ lójú ló ń fẹ́ nímú, ó sì ń ṣáájú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àárín ọ̀gbàrá ni wọ́n wà. Gbogbo bàtà àti ṣòkòtò wọn ni omi àti ẹrọ̀fọ̀ ti rin gbìngbìn. Ó hàn pé inú àwọn aráàlú náà dùn fún ẹ̀mí ìbánikẹ́dùn tí olórí ìlú wọn fi hàn yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n rí fídíò ìṣẹ̀lẹ̀ yìí lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ń kan sáárá sí ààrẹ orílẹ̀-èdè náà. Wọ́n ní ẹlẹ́yinjú àánú àti èèyàn tó lẹ́mìí ìfara-ẹni-rúbọ gbáà ni. Àwọn kan sì tún sọ pé ara ìdí tó fi yẹ káwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ìyẹn ilẹ̀ Áfíríkà ṣagbátẹrù fáwọn ọ̀dọ́ láti dé ipò àṣẹ nìyí. Wọ́n ní bí olórí orílẹ̀-èdè tọ́jọ́ orí rẹ̀ wà lẹ́ni 50 ọdún yìí ṣe ń ta pọ́npọ́n láàrin omíyalé láti ṣáájú àwọn èèyàn rẹ̀ fi hàn pé okun àti agbára àwọn ọ̀dọ́ ràn án lọ́wọ́. Kò sì lè rọrùn fún arúgbó láti ṣe irú akitiyan bẹ́ẹ̀. Ṣá wọ́n ní àpẹẹrẹ àtàtà ni ohun tí ààrẹ Nguema ṣe yìí jẹ́ fáwọn olórí gbogbo kárí ayé, bó tilẹ̀ jẹ́ pé ojú ọ̀tọ̀ làwọn míì fi ń wo ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n ní orílẹ̀-èdè kékeré ní Gabon, ó sì lè jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ a ò lè fi wéra pẹ̀lú ti Nàìjíríà nítorí àgbàlẹ̀tù ọmọdé lawó. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.